ẹ kú ojúmọ́ gbogbo ọmọ kóòtù òjíire ńlẹ́ lóko káàkiri gbogbo àgbáláyé ọ̀dọ̀ dàbí ànírúngbó sọnù bí òsì bí ọmọ ẹ jẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́. àrùn nípa mímọ́ kí n pa ọ́ tú mi ilẹ̀ kí n fi ọ́ lẹ̀ ní orúkọ tárùn máa jẹ́ tó o bá bu àrùn mọ́ra yọ́ pa ọ́ ṣùgbọ́n tó o bá túnà sí rẹ̀ pé ayé ẹ gbà mí o wọ́n sọ pé ló ń báyìí ẹni ọmọ yìí òun ni ìmọ̀lẹ́ ayé tó ẹ jẹ́ ká kọ́gbọ́n ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. ẹ wo egbòogi táwọn wò yìí àwọn Yorùbá máa pè é ní Akerejupon ọ̀nà tí wọ́n ń lò sí ó pọ̀ gan-an àwọn èèyàn máa fi ṣe àfọ̀ṣẹ dúà ṣàìṣe bẹ̀yẹn kọ́ làwa ń lọ o ìtúsílẹ̀ àrùn ara òun là á fẹ́ sọ̀rọ̀ lé lórí. egbòogi yìí tẹ́ bá ṣe dáadáa òun nìkan kẹ́ ṣe é ṣe é pẹ̀lú omi ògì tá à ń pè ní omi kan ẹni tó bá ní àrùn bà tó bá mú dáadáa yóò tọ́ gbogbo ìdànù yàyàyà. bákan náà wo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ń máa ń ṣe ségesège tó bá lọ egbòogi lọ gúdúgúdú lọ òun nìkan lásán kó máa fi mu ògì gbígbóná ó rí i pé nǹkan oṣù rẹ̀ yóò máa wà dáadáa bí ṣe máa wà. tó bákan náà wọ́n tó bá ní egbò àdá àjínà sórí egbòogi yìí nìkan ó ní agbára lóòótọ́ ṣùgbọ́n lóhun tó dáyé dọ́rùn lágbára jù lọ ká máa fi sí ojú egbò àdá àjínà ní agbára ọlọ́run ọlọ́run ó lò ní sábàbí ìwọ́n gbọ́ sí gbàgbé pé àbí ẹsẹ̀ dùn ọ rí ọlọ́run á máa lò ní sábàbí. bákan náà ni tó bá ní ẹ̀jẹ̀ ríru ẹni kó máa lò kó máa fi mu ògì gbígbóná. ẹ wá rí ẹni tó bá jẹ́ pé ọmú máa ń kan bóyá ń ṣe nǹkan oṣù ni àbí kò ṣe nǹkan oṣù bóyá sòmúròrò ọmú máa ń kan orí ọmú á máa kan ẹni kó máa lo páúdà rẹ̀ tó ti lọ ẹni kó máa fi lo ògì gbígbóná. níbi ọlọ́run tó wá fún egbòogi yìí ní agbára dé yìí máa ń dènà àrùn jẹjẹrẹ tí wọ́n ń pè ní kánsà. bákan náà ẹni tó bá ní àrùn ọkàn a máa jẹ́ kẹ́mi ẹni ó tọ́jú má dúró de pé báyà nǹkan kan ò sí ọ́ lò nílò o gbìyànjú egbòogi yìí nìkan ni kó lọ kó máa fi mu ògì gbígbóná. bákan náà a máa dènà àrùn diabẹ́tìsì tá à ń pè ní ìtọ̀ ṣúgà. bákan náà ni tí cholesterol rẹ̀ bá lò báyà ẹ̀jẹ̀ ara rẹ̀ kó máa ṣe gbémúgbémú dáadáa ẹni kó máa lò kó máa fi lo ògì gbígbóná ọlọ́run yóò sì fún ní àkọ̀tún ẹ̀jẹ̀ tó àlàáfíà tó péye ọlọ́run kó dá padà sára wa ètò tí wà lára wa ọlọ́run má fa àárẹ̀ wọbẹ̀ ọlọ́run kó dúró tiwa ọlọ́run má fi wá lẹ̀. èmi ọmọ yín náà ni Lukumon ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. fídíò yìí lè tẹ̀ ọ́ lọ́wọ́ má dè é mọ́lẹ̀ ìyìn fún yín láti fi polówó fún àǹfààní ara wa ká má bàa máa dáná dànù mọ́ òun ló ta fún wa. ẹ̀yin tó ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ ẹ ti mọ̀ pé òdù ni wá àìsàn ìmọ̀ fúlùkù +2348032983298 àwọn nọ́mbà mi náà lẹ́ ń wò yìí ṣùgbọ́n èyí tó wọ́n kọ pé +2348032983298 òun ni kẹ́ máa bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ní WhatsApp ayé wa o kò ní yẹ ẹ lẹ̀ ire o ire kàbìtì.